Bismillahirrahmanirrahim. So mo kí gbogbo wa pátápátá tó lórí tẹ̀lé mu n ò kú o Bọ́lá Gàdé Akínpẹ̀lú tí gbogbo ẹ̀ mọ̀ sí Ògúnmájẹ̀k gúdúgúdú abẹ̀yìn jákànjákàn èmi ni mò ń sọ̀rọ̀ yìí o n ò kú o n ò tí ì kú o kọ́lọ́mọ ti pa mí báyìí o lóòótọ́ ara mi ò yá mo sì ń gbàtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà kí Ọlọ́run bá mi kó fún mi lálàáfíà gbogbo bí ẹ ṣe ń mówó lápò tẹ́ ń fi ràn mí lọ́wọ́ Ọlọ́run bá mi náà ní tánwó yín o àbòrí ní tolókun àbòrí ní tọlọ́sà àbòrí ní tọmọ ní gèrègèdè ẹbí tẹ́ ti ń mówó wọn ẹ̀ mọ̀ bẹ̀ ṣùgbọ́n kò ní tán bẹ̀ ní agbára Ọlọ́run wò lánàá oṣù lánàá màdá ń ta wà yìí Ọlọ́run yóò bá ń gbé yín lọ́wọ́ sókè yóò bá ń gbé yín lọ́wọ́ sókè n ò kú o. Ẹ ṣé Àlàjí, adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń ṣe ìtọ́jú Àlàjí gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé àìsàn heart gbogbo yàn lẹ mọ̀ pé ó máa ń gbọ́yàn lówó gan-an ṣùgbọ́n ó tiẹ̀ yà mí lẹ́nu pé ọmọ orílẹ̀-èdè lè dúró tì wá tó báyìí. Mo wá bẹ̀ yín, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ṣe fún wa, wọn à ní dáwọ́ aburú fún yín, wọn à ní dáwọ́ aburú fún mọ̀lẹ́bí yín o. Gbogbo ń tẹ̀ ń ṣe fún wa Ọlọ́run Elédùmarè yóò fi ọ̀pọ̀ rọ́pò. Àwọn tí yóò lówó wọ́n ń fi àdúrà ràn wá lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run, aburú ò ní ṣẹlẹ̀ sẹ́yìn náà o. Ẹ jọ̀ọ́ Àlàjí ò kú o, torí ẹ̀ la ṣe decide pé ok kan jókòó sórí àga kémi pẹ̀lú wọn jọ jókòó kan sọ̀rọ̀ kí gbogbo ayé lè mọ̀ pé wọn ò kú o. Àwọn àdúrà tí gbogbo yín ń ṣe, ìtọrẹ àánú tẹ̀ ń ṣe tẹ̀ ń fi tọrọkọ́bọ̀ ránṣẹ́ sí wa ó sì gbé wa ró o. Ọlọ́run Elédùmarè wà ní jẹ́ ká burú ó ṣẹlẹ̀ sí yín o. Àmọ́ ntí ẹni yẹn rí tó fi lọ sọ ohun tó sọ o, but Àlàjí ò kú o. Tá a bá gbé ojú wọn kẹ́ ẹ rí àwọn èèyàn lè máa rò pé bóyá irọ́ ni wọ́n ń pa. Àlàjí ò kú o, ṣùgbọ́n wọ́n sì wà ní ilé ìwòsàn níbi tí wọ́n ti ń tọ́jú wọn. Ìrànlọ́wọ́ yín lọ́kùnrin lóbìnrin tí ẹ̀ ń ṣe ẹ dákun ẹ má dáwọ́ ẹ̀ dúró, ojú ò ní tì yín títí wọ́n fi gbádùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe máa irú àwọn àrùn heart òun yìí náà lè máa bó ṣe máa ń náyà ló sí òun náà ní tán owó yín o. Ẹ ṣé gan.